ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́. Good news, good news, good news yo. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Congratulations, congratulations, congratulations. Mo láyọ̀ láti sọ fún yín wípé wọ́n ti gba àwọn ọmọ náà lẹ́ o. Wọ́n ti gba àwọn ọmọ 47 children. Wọ́n ti gbà wọ́n sílẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ wọn. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ ogun Nàìjíríà, àwọn Nigeria military, Nigeria soldiers, wọ́n kó ipa ribiribi lórí bí wọ́n ṣe gba àwọn ọmọ náà sílẹ̀. Bákan náà kùdùsù fún bàbá wa olóyè Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà fún iṣẹ́ ribiribi tí bàbá ṣe. Ẹ wo, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ wá gbẹ̀kúnrẹ́rẹ́ gbogbo bí wọ́n ṣe gba àwọn ọmọ náà lẹ̀ àti ipa ńlá tí olóyè Sunday Ìgbòho kó. Tó ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, àdúpẹ́ o. Gbogbo àwọn ọmọ wa tí àwọn agbésùmọ̀mí jí gbé ní oríire Sile local government nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ti gbà wọ́n sílẹ̀ o. Wọ́n ti gbà wọ́n sílẹ̀. Ẹ wá mọ pabambarì ibẹ̀ ni pé kò sí kankan nínú àwọn ọmọ yẹn tí wọ́n ní issue bóyá ó kú tàbí wọ́n ṣàárẹ̀. Kò sí o. Ìyí tó tún wá dùn mọ́ nínú gan-an nìyẹn. Débi wípé àwọn ìjọba gan wọn ò padà sanwó. Wọ́n gbà àwọn ọmọ yẹn lẹ̀ without paying a dime. Láìsan kọ́bọ̀, láìsan ṣíṣì ni wọ́n fi gba àwọn ọmọ yìí sílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ náà ti wà ní ọ̀dọ̀ ìjọba o. Wọ́n ti wà ní safe hands lọ́wọ́ ìjọba. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, ó ṣeéṣe kó ti máa lọ gba ìtọ́jú tó péye, ìyẹn good treatment. Torí pé ẹ mọ̀ pé ajá tó wọlé ẹkùn tó bọ̀, ó yẹ ká kí kú oríire ni o. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ lórí bí wọ́n ṣe gba àwọn ọmọdé yìí, àwọn ọmọ ogun Nàìjíríà ṣiṣẹ́ ribiribi débi pé wọ́n ní ọgbọ́n àti òye àtọpọlọ ni àwọn fi gba àwọn ọmọ yẹn lẹ̀ ṣákálá tó jẹ́ pé ìkọ̀kọ̀ ò farapa nínú wọn. Kódà gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, a gbọ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n wọ̀yá àjà pẹ̀lú àwọn agbésùmọ̀mí yìí. Wọ́n dẹ̀ pa àwọn 8 lára àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Débi pé wọ́n tún sọ tactics ọpọlọ tí àwọn lò tí wọ́n fi gba àwọn ọmọ yẹn lọ́wọ́ àwọn ajínigbé. Lẹ́yìn tí àwọn 8 kú, àwọn tó kù lára àwọn agbésùmọ̀mí lára àwọn ajínigbé wọ̀nyí, àwọn ti fà wọ́n lé àwọn àjọ DSS lọ́wọ́. Kùdùsù fún àwọn ọmọ ogun Nàìjíríà, pàápàá jùlọ olóyè Sunday Ìgbòho. Àwọn náà kó ipa gidigidi. Ṣé ẹ mọ̀ pé ìròyìn kan ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi ọwọ́ ìjọ́ mélòó sẹ́yìn tí àwọn ọmọ ogun Nàìjíríà sọ pé gbogbo ibi tí àwọn agbésùmọ̀mí yẹn lè gbà pátápátá ni àwọn ti camp. Tó jẹ́ pé wọ́n ní kò síbi tí wọ́n lè gbà lọ, gbogbo bẹ̀ pátápátá ni àwọn ti mú balẹ̀ táwọn dẹ̀ ti camp tán. Tẹ́ ẹ bá gbàgbé, débi pé wọ́n ti gáìdì gbogbo bẹ̀. Àwọn agbésùmọ̀mí yẹn ò lọ option than to surrender. Wọ́n lọ option ju kó surrender lọ nítorí gbogbo bẹ̀ pátápátá ni àwọn ọmọ ogun Nàìjíríà ti yípo. Bẹ́ẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn agbésùmọ̀mí ti ń bá àwọn ọmọ ogun Nàìjíríà sọ̀rọ̀ pé kí wọ́n dákun kó jẹ́ káwọn jọ sọ̀rọ̀ nítùbínùbí wípé àwọn ṣetán. Ọ̀nà táwọn ọmọ ogun Nàìjíríà lò fi mú wọn rèé. Gbogbo àwọn alámí, ìyẹn informant, tí wọ́n máa ń ṣiṣẹ́ fún àwọn agbésùmọ̀mí pátápátá káàkiri. Gbogbo wọn pátápátá ni àwọn agbésùmọ̀mí tí wọ́n ní káàkiri ni àwọn ọmọ ogun Nàìjíríà ti mú. Kódà àwọn tó ń gbóúnjẹ wá fún wọn láti ìgboro wá sínú igbó, àwọn ọmọ ogun Nàìjíríà ti mú wọn. Débi pé gbogbo àwọn fọ́máǹtì wọn, alámí wọn, bí àpẹẹrẹ wọ́n lọ nìkan ní Ìbàdàn. Wọ́n mú kan náà ní Kogi. Bẹ́ẹ̀ wọ́n tún sọ pé ọwọ́ tẹ àwọn kan náà ní ilẹ̀ North yẹn ní Òkè Ọya. Bẹ́ẹ̀ ìkan náà tún wà ní Ògbómọ̀ṣọ́ níbi tó ti kó àwọn ọmọ yẹn. Níbi tẹ́ ẹ ti mọ̀ pé
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó lọ́wọ́ aráalé nú. Lára àwọn aráalé yẹn ni informant tó ní Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ gbogbo àwọn informant pátápátá ni àwọn àjọ DSS ọmọ ogun Nàìjíríà tí wọ́n bùṣọ tí wọ́n arrest wọn. Nígbà tí pìtìpìtì ebi tó ti pa àwọn agbésùmọ̀mí tójú wọn ti yọbọ́ tí wọn ò ní option than to surrender. Débi pé gbogbo information tó yẹ kó máa gbọ́ nípa bí àwọn sójà ṣe ń move wọn ò rí gbọ́ mọ́. Gbogbo informant wọn ló ti arrest bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Òun ló fà á tí àwọn agbésùmọ̀mí yóò fi option than pé kí wọ́n surrender kí wọ́n bẹ̀bẹ̀. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ adúpẹ́ f'Olódùmarè wípé ọwọ́ tẹ̀ wọ́n dẹ̀ ti mú wọn, wọ́n ti fà wọ́n lé àwọn àjọ DSS lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé dẹ̀kẹ̀rẹ́ wọ́n ti wà ní àlàáfíà. Ṣé ẹ rí i pé oríire ni kùdùsù fún bàbá wa olóyè Sunday Igboho. Congratulations to us ọmọ Yorùbá for the first time. Ìdí tí wọ́n fi mọ̀ pé àwa ilẹ̀ Yorùbá ò ṣe é rí fín. For the first time gbogbo àwọn ọmọ wa tí wọ́n jí gbé pátápátá ni wọ́n gbà padà láìkú ẹyọ kan. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ a tún fi àsìkò yìí a fi tọrọ àlùjọ́nà fìdáàsì fún ìyẹn tíṣà tí wọ́n pa, ìyẹn olùkọ́ tí wọ́n pa yẹn tí wọ́n bẹ́ orí ẹ̀ kọ́lọ́run wọn dáríjì kó pa àṣìṣe rẹ̀ mọ́ nítorí pé akọgun lòun náà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ àti mọ̀ bóyá wọ́n rí bọ́dì àbí òkú arákùnrin yẹn gbà. Bẹ́ẹ̀ ni a mọ̀ bóyá wọ́n rí bọ́dì àbí òkú arákùnrin yẹn gbà. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ ogun Nàìjíríà a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ kan náà bàbá wa Tinubu, torí gbogbo bí àwọn ọmọ ogun Nàìjíríà ṣe ṣiṣẹ́ yìí kò ṣẹ̀yìn bàbá Tinubu. Bàbá Tinubu kó ipa gidigidi. Torí ẹ̀ la fi sọ pé kùdùsù fún yín o bàbá Tinubu. Ọmọ olódòdẹ ẹ̀ ṣe lé iná inú ń bí ọ̀tá. Nítorí wọ́n kó ipa gidigidi kí àwọn ọmọ ogun Nàìjíríà tó lè succeed nínú mission yìí. Bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ṣà bàbá náà ṣiṣẹ́ ńlá. Nítorí olóyè Sunday Igboho jẹ́ kó yé wa kò easy. Àwọn ọmọ yìí lo good 57 days ní àhámọ́ àwọn agbésùmọ̀mí àti ẹ̀dúpẹ́ pé wọ́n jáde láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ a fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàdúrà. Gbogbo àwọn ọmọ Yorùbá tá a kún fàdúrà àti gbogbo àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ pé eré káwọn ọmọ yìí jáde láyọ̀ ni gbogbo wa ń sá. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Nítorí wípé bí ò sẹ́yìn bí ò sádúrà bí ò sí àwọn tọ́lọ́run lò irú operation yóò ní wà successful. Bẹ́ẹ̀ bàbá Tinubu a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i fún ipa tẹ́ ẹ kó. Àwọn ọmọ ogun Nàìjíríà a gbé fún yín abẹ́rí fún yín o ẹ ṣe gidigidi. Àwọn àjọ DSS ipa ńlá tẹ́ ẹ kó àríṣẹ́ yín. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ní í ṣe pẹ̀lú bí àwọn ọmọ yìí ṣe jáde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàdúrà tẹ́ ẹ gbóhùn sókè a dúpẹ́ gidigidi. Àdẹ̀dúpẹ́ náà ṣẹ́rí gbogbo àwọn tó tiẹ̀ ń já wa láyà tó pariwo pé àwọn ọmọ yìí ti kú, ìkan lára wọn ti kú, méjì ti síìkì wọ́n ti kú. Tọ́ṣà ń gbérú mọ̀ kiri gbà yẹn. Gẹ́gẹ́ bí information mi mo ti wò pé kò lè possible àwọn ọmọ yìí ò kú. Ẹ jẹ́ ká jọ wò ó. Torí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé bandits tó bá pààyàn wọ́n máa ń ṣe fídíò. Wọ́n dẹ̀ máa ń sọ fún ìjọba tàbí everybody pé àwọn ti pa ẹni báyìí ti kú. So how come tó fi jẹ́ pé ìgbà táwọn ọmọ yìí wọ́n sọ̀rọ̀ ibi tọ́kàn mi fi balẹ̀ pé ìkọ̀kọ̀ ò ṣe àwọn ọmọ yìí nìyẹn. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé wípé iṣẹ́ ńlá táwọn ọmọ ogun Nàìjíríà ń ṣe yìí wọ́n ní ọpọlọ làwọn lò. Torí kí wọ́n tó gba àwọn ọmọ jáde lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí kò easy rárá. Ẹ má gbàgbé pé àwọn agbésùmọ̀mí ti sọ fún wọn tẹ́lẹ̀ pé tí wọ́n bá make any move ṣe làwọn máa pa ọmọ kan nínú àwọn ọmọ yẹn. Wọ́n mú news yẹn jáde pẹ̀lú defense minister yẹn Christopher Musa. Wọ́n tún jẹ́ kó yé wa pé ọpọlọ táwọn ń lò yìí tí àwọn agbésùmọ̀mí ò fi pa kankan nu wọn. Ẹ wo bàbá kùdùsù la gbé fún yín. Ẹ rí i pé ogun ilé òun ló ń fa ogun ìta. Nígbà tí wọ́n arrest informant ní ìlú Ògbómọ̀ṣọ́, ní ìlú Ìbàdàn, nílùú Kogi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
ibi tẹ́ ẹ ti mọ̀ wípé àwọn arábí ní fọ́máǹtì káàkiri gbogbo àwọn ilẹ̀ Yorùbá. Ìdí tá a fi sọ pé Yorùbá ẹ jí leléyìí o wípé kẹ́ ẹ má sùn, wọ́n ti ń gbèrú wá látẹ̀yìn. Torí náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò bá mọ̀, olóyè Sunday Igboho pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn ọmọ ogun tí wọ́n lọ fi gba àwọn aráabí sílẹ̀. Ẹ wò ó, ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa kọ congratulations to us nítorí kò easy, ipa ńlá làwọn aráabí yìí kó. Tó àríwíjú bá lọ lórí ìkànnì wa o. Ileodua níjọ́ ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa share káàkiri nítorí ìròyìn ayọ̀ rèé, ìròyìn ìdùnnú leléyìí la fi kí yín pé Ileodua ilẹ̀ àbínibí wa. Ileodua gbè wá o, bẹ́ẹ̀ kò ní gbọ̀dálẹ̀.